A máa kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa, ìròyìn fẹ́lifẹ́li online tv. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn ná, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì àti olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ Bọ́lá Tinubu lórí àgbékalẹ̀ ètò ìròyìn sí iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí, ọ̀gbẹ́ni Daniel Bwala Ogunma ló ti sọ wípé láìpẹ́ láì jìnnà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà wọn yóò fi orúkọ àwọn ènìyàn tí wọ́n jẹ́ alátìlẹyìn fún àwọn agbésùmọ̀mí ní orílẹ̀-èdè Nàìjíríà, wọn yóò fi orúkọ wọn yóò fi léde. Daniel Bwala, èyí tó fi ọ̀rọ̀ náà léde lásìkò tó ń fi ara hàn nílé iṣẹ́ amóhùnmáwòrán kan lópin ọ̀sẹ̀ èyí tó kọjá yìí, ṣe lálàyé wípé ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti ń rin àwọn ìrìn àjò abẹ́lé kan báyìí láti mọ àwọn kọ̀lọ̀sí elétí ikún ọ̀tá orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n jẹ́ baba ìsàlẹ̀ fún àwọn agbésùmọ̀mí tó ń fún wọn lówó, fún wọn léròjà àti fún wọn ní àwọn ohun èlò èyí tí wọ́n fi ń da omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú. Ó ní ṣùgbọ́n bó ti wù kí òtítọ́ kó lọ, ó ní bí irọ́ bá lọ lógún ọdún, ọjọ́ kan náà lòtítọ́ yóò dé bá o. Ó ní láìpẹ́ láì jìnnà ní orílẹ̀-èdè Nàìjíríà yìí, ó ní ìjọba àpapọ̀ wọn yóò fi orúkọ gbogbo àwọn baba ìsàlẹ̀, àwọn alátìlẹyìn tí wọ́n ń ṣe àtìlẹyìn fún àwọn agbésùmọ̀mí, wọn yóò fi orúkọ wọn sí ìta fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àgbáláyé kí wọ́n lè mọ àwọn amòòkùnṣìkà tí wọ́n ń bẹ nínú òkùnkùn tí wọ́n ń ta ọfà sínú ìmọ́lẹ̀ èyí tó ń fún àwọn agbésùmọ̀mí ní egungun gàlégàlé pẹ̀lú bí wọ́n ṣe ń da àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ṣe ń dàrú tí wọ́n ń dà láàmú. Ẹ̀wẹ̀, iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí ti sọ fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti dákúndábọ̀ kí wọ́n ṣe ìrànlọ́wọ́ ńlá kan fún ìjọba àpapọ̀ nípa pípèsè ìròyìn èyí tó jẹ́ ojúlówó ní ìgbàkigbà yòówù tí wọ́n bá ti kófìrí àwọn ọ̀tọ̀kúlùlú èèyàn jàǹkànjàǹkàn lẹ̀ yìí tí wọ́n bá ṣì ń lo àwọn ọlọ́pàá tí wọ́n ń ṣọ́ wọn káàkiri, léyìí tí wọ́n ní ó ti lòdì sí òfin báyìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde, iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí tí wọ́n sọ̀rọ̀ náà sọ wípé ààrẹ Tinubu ló ti pa láṣẹ o wípé gbogbo àwọn ọlọ́pàá tí wọ́n ń tẹ̀lé àwọn ọ̀tọ̀kúlùlú kí wọ́n kó wọn kúrò ní ẹ̀yìn àwọn ènìyàn náà, kí wọ́n darapọ̀ mọ́ olúlé iṣẹ́ ọlọ́pàá ibi gbogbo tí wọ́n gbà wọ́n sí láti lè padà sí ẹnu iṣẹ́ gangan, èyí tí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí torí rẹ̀ kó aṣọ kakí sí wọn lọ́rùn nípa pípèsè ààbò lórí ẹ̀mí òun dúkìá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n wá ní àṣẹ ńlọba pa ọba kì í dábàá lórí ọ̀rọ̀ tí ààrẹ Tinubu sọ yìí. Bá a bá rí ẹnikẹ́ni tó pera rẹ̀ ní nǹkan èyí tó sì kọ́ tí ikún ọ̀gbọ̀nyìn sí ọ̀rọ̀ ìjọba àpapọ̀, tàbí bá a bá rí èyíkéyìí ọlọ́pàá èyí tó ní ọ̀rọ̀ tí ààrẹ Tinubu sọ yìí, ọ̀rọ̀ náà eré lásán ni. Wọ́n ní gẹ́rẹ́ tí ẹ bá ti kófìrí irúfẹ́ èèyàn bẹ́ẹ̀, kẹ́ ẹ sì rí i pé ẹ ní ìròyìn tó kún rẹ́rẹ́ nípa wọn, kẹ́ ẹ fi ṣọwọ́ sólúlé iṣẹ́ ọlọ́pàá tó bá ń bẹ ní agbègbè tàbí sí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí. Wọ́n ní àti èèyàn bẹ́ẹ̀ àti ọlọ́pàá ọ̀hún, gbogbo wọn pátá ní kélé òfin yóò gbé, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún èyí tó jáde láti ẹnu ọ̀gbẹ́ni Daniel Bwala, èyí tó fi ọ̀rọ̀ náà léde tó ń tóhun ẹ̀bẹ̀ àti ọ̀rọ̀ ààrẹ Tinubu tó ní ìjọba ilẹ̀ yìí yóò rí dájú pé ẹ̀ka ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà wọ́n fọ̀ ó mọ́ tónítóní, kí mùtúmùwà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lè ní ìfọkànbalẹ̀ lórí ẹ̀mí àti dúkìá wọn. Ó ní ṣùgbọ́n àgbájọwọ́ la fi sọ̀yà, àjèjì ọwọ́ kan kò gbẹ́rù dórí o. Ó ní láti lè jẹ́ kí ètò ààbò ilẹ̀ yìí kó fẹsẹ̀ múlẹ̀ dáadáa, wọ́n nílò ìrànlọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà láti ran ìjọba àti àwọn ẹ̀ka ètò ààbò gbogbo láti ràn wọ́n lọ́wọ́. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní bá a ní eégún bàbá ẹni ó máa jó,
tá a bá tún ní kò jó mọ́ kò sí baba ńlá ẹni tí ó mú wa. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ètò ìbò tàwọn gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun yóò wáyé tí ó bá fi di ọdún 2026, ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ ọ̀hún ló ti sọ wípé gómìnà Adémọ́lá Adélékè tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun èyí tó ń gbáradì láti lọ fún sáà ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ náà látinú ẹgbẹ́ òṣèlú PDP ni kò ní lè gba fọ́ọ̀mù látinú ẹgbẹ́ òṣèlú PDP mọ́ látàrí àwọn gbọ́nmi-sí-omi òtó fàákájà wàhálà rògbòdìyàn èyí tó ń fi ojoojúmọ́ súyọ nínú ẹgbẹ́ òṣèlú PDP, èyí tí àjọ elétò ìbò ilẹ̀ wa ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun tí àwọn náà sì ti gbọ́ tí wọ́n sì mọ̀ pẹ̀lú àwọn ẹ̀rí èyí tí wọ́n rí o tó fi hàn wípé ẹgbẹ́ òṣèlú PDP wàhálà ńlá ń lọ nínú ẹgbẹ́ òṣèlú náà. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní ọjọ́ kejì nínú oṣù kejìlá ọdún 2025 òun ló yẹ kí ètò ìbò abẹ́lé ti ẹgbẹ́ òṣèlú PDP ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun fún ìpalẹ̀mọ́ ètò ìbò ọmọye èyí tí ó ṣojú ẹgbẹ́ náà pẹ̀lú èròǹgbà wípé gómìnà Adémọ́lá Adélékè òun ni ẹgbẹ́ òṣèlú PDP yóò lò gẹ́gẹ́ bí ọmọye wọn o. Wàyí o, ẹgbẹ́ òṣèlú PDP ti wá sọ̀rọ̀, wọ́n ní ibi ọ̀rọ̀ gbé ń lọ yìí nǹkan ti yí padà látàrí gbogbo wàhálà yìí kò ní lè fún Adémọ́lá Adélékè láǹfààní kí wọ́n gba fọ́ọ̀mù láti díje dupò gómìnà ní ìpínlẹ̀ náà mọ́. Yóò wá ẹgbẹ́ òṣèlú èmíì èyí tí ó darapọ̀ mọ́ láti gba fọ́ọ̀mù láti inú ẹgbẹ́ òṣèlú náà kó lè díje dupò gómìnà lábẹ́ àsíá èyí ibi ó bá ti darapọ̀ mọ́ síwájú kó tó di pé ètò ìbò ọ̀hún ó wáyé lọ́dún 2026. Ẹni tí í ṣe alága ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun Ọ̀gbẹ́ni Sunday Bísí èyí tó fi ọ̀rọ̀ náà léde lọ́jọ́ àìkú ṣe é lálàyé wípé bí ẹyẹ bá ti lọ òun là ń sọ̀kò rẹ̀. Olóhùn dáhùn lójú o wípé Adémọ́lá Adélékè yóò kópa nínú ìbò àwọn gómìnà ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú tí ó gbà jáde kí àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun kí oníkálukú wọn kí wọ́n fojú sọ́nà. Oníṣùgbọ́n dáhùn lójú kì í ṣe ẹgbẹ́ òṣèlú PDP ni Adélékè yóò gbà jáde láti díje dupò gómìnà. Iléeṣẹ́ ọlọ́pàá tí olúìlú orílẹ̀-èdè wa Nàìjíríà ìlú Àbújá àwọn ni wọ́n ya bo bùbá ibi tí àwọn ajínigbé agbésùmọ̀mí tí wọ́n máa ń sá pamọ́ sí tí wọ́n ń lúgọ sí o síwájú àti lẹ́yìn tí wọ́n bá ṣiṣẹ́ ibi wọn láwọn kọ̀rọ̀kọ́ndù kan nílùú Àbújá tí wọ́n sì pa 3 nínú àwọn ajínigbé agbésùmọ̀mí ọ̀hún. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti wà nínú àtẹ̀jáde kan láti olú iléeṣẹ́ ọlọ́pàá ìlú Àbújá o látẹnu alukoro wọn SP Josephine Adel èyí tó ṣe é lálàyé lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ yìí sọ wípé látàrí àwọn ìròyìn kan èyí tí wọ́n rí gbà àti bí àwọn agbésùmọ̀mí ajínigbé ọ̀hún bí wọ́n ṣe ń da omi àlàáfíà ìlú Àbújá bí wọ́n ṣe ń dà láàmú pàápàá jù àwọn agbègbè Gwangwalada, Gwari àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló mú àwọn ọlọ́pàá dìgbòlùjà tí ń gbógun ti ìwà ọ̀daràn lẹ́ka iléeṣẹ́ ọlọ́pàá lẹ̀ yìí táwọn náà fi ṣe àyágbọ́n ògúngbè gbọ̀n bí àyá bá tiro ògúngbè yóò tiro tẹ̀lé o èyí tó fún àwọn ọlọ́pàá ní àṣeyọrí iṣẹ́ ọ̀hún ṣe. Wọ́n ní 3 nínú àwọn agbésùmọ̀mí òun ni wọ́n fi ọlọ́pàá ni wọ́n fi ìbọn wọn ni wọ́n fi rán lọ sí ọ̀run nígbà tí àwọn ọlọ́pàá ọ̀hún ti rí àwọn ohun ìjà olóró gbà kúrò lákàtà àwọn oníṣẹ́ ibi náà. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ṣé Yorùbá bọ̀ wọ́n ní rírò ní tènìyàn ṣíṣe ó ń bẹ lọ́wọ́ Ọlọ́run, àyànmọ́ oníkálukú bá a ti yàn ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Èèyàn ní ń wojú nígbà tí Ọlọ́run ń wọkàn oníkálukú fún ìrìnàjò àti ọ̀nà tágbà láti délẹ̀ àṣeyọrí. Ọ̀kan nínú àwọn gbajúgbajà adẹ́rìn-pòṣónú Emmanuel Ejekwu èyí tí gbogbo èèyàn mọ̀ sí Sàbínù òun mà ló ti sọ̀rọ̀ wípé bàbá tó bí òun lọ́mọ kábàámọ̀ wípé ó rọ̀hún ní ilé ìwé lẹ́yìn tóun padà di àwọn tí ń ṣeré adẹ́rìn-pòṣónú oní ìṣẹ́jú péréte lórí ayélujára o. Gẹ́gẹ́ bí Sàbínù ti sọ̀rọ̀ náà, ó ní bàbá òun fẹ́ kí òun kọ́ ẹ̀kọ́ nípa ìmọ̀ bí a ti dá ẹjọ́ nílẹ̀ yìí ṣùgbọ́n tó jẹ́ pé èdè àti sísọ gbólóhùn òun ni tóun lọ kọ́ nílé ẹ̀kọ́ gíga fáfitì lẹ́yìn tí ẹ̀ka èyí tó wà nílé ẹ̀kọ́ fáfitì tóun fẹ́ lọ tí wọ́n kọ̀ láti fún òun
ní ìwé máa bọ̀ wá darapọ̀ mọ́ wa ní ìlànà ti agbẹjọ́rò, ṣùgbọ́n tó jẹ́ wípé ìlànà ti èdè àti ọ̀rọ̀ sísọ ń lòun bá lọ, lòun sì rí tóun ṣe tóun fi jáde kúrò nínú ọgbà ilé ẹ̀kọ́ fáfitì tóun lọ. Sàbínù ní ìmọ̀ nípa agbẹjọ́rò àti àwọn adájọ́ ní ohun tóun bàbá òun lọ́kàn kóun kọ́ kóun sì di ọ̀kan gbòógì nínú àwọn ògbónágbòǹgbò adájọ́ àgbà ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní yàtọ̀ sí ohun tóun padà lọ kà nílé ẹ̀kọ́, olóhùn ò tún padà fi ìwé ọ̀hún ṣiṣẹ́ o, bí kò ṣe wípé ọ̀nà tí Ọlọ́run gbà pé òun tóun ti ń rí owó yàtọ̀ gédéǹgbè o sí èròǹgbà òun àti ti bàbá tó bí òun lọ́mọ. Ó ní ṣùgbọ́n Yorùbá ní ọmọ ẹni ò lè burú títì ká lè fẹ́kùn pajẹ. Ó ní àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ lẹ́yìn tí Ọlọ́run ti gbà fún òun nídìí eré adẹ́rìn-pòṣónú ní ṣe o ni bàbá òun ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní yọ́nú sí òun gẹ́gẹ́ bí bàbá sọ́mọ. Ọ̀rọ̀ tó ti ẹnu Sàbínù jáde rèé níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí ọ̀kan nínú àwọn ògbóhùnsáfẹ́fẹ́ tí wọ́n fi ọ̀rọ̀ tí wọ́n fi wá lẹ́nu wò. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́tun rẹ̀ míì. Mo gbà ládùúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà lẹni tó mú wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV Àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.